gbogbo ẹ̀yin tẹ́ ń jókòó láàfin ẹ máa bọ̀ mọ́sálásí àlẹ́ ẹnì kankan. After all, ìkànnù yín wà láàrin wa làdáni lójókòó yìí. A mọ̀ pé làdáni ò sí pẹ̀lú wa. A mọ̀. Ebi làdáni náà máa ń jókòó láàfin níbi tẹ̀fsíìrì yín, tẹ̀fsíìrì ọ̀tẹ̀tẹ̀ dálẹ̀. Àmọ́ ebi làdáni lójókòó yìí. Torí ẹ̀ lé làdáni. Ṣé bẹ́ẹ̀ yèmí ni làdáni ń dúró sí ti ń ṣe káàmọ̀ gbogbo ìgbà. Ẹ̀rù ẹ̀ ò bà mí kó láburú tó lè ṣe sí mi. Bó bá sì ní lẹ́mìí yóò fi ṣe rẹ̀ ni. Ṣùgbọ́n nítorí pé kábíyèsí wa wọn yìí ṣe mùsùlùmí wọn sì mọ kíw. Mo wá sọ fún Reverend pé kó bá ń sọ fún yín pé mo gba PhD o. Kẹ́ ẹ lè pè mí kẹ́ ẹ bá mi yọ̀. Ṣùgbọ́n mo rí i pé ẹ pè mí títí dìsìn. Ọ̀pọ̀lọpọ̀ wá rò pé bóyá inú yín kì í dùn sí nǹkan rí ni. Èmi wá sọ pé rárá inú yín máa dùn sí nǹkan rí. Network ni ò true. Torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tí mi ò tí ì dúpẹ́ lọ́dọ̀ yín mò ń bọ̀ wá dúpẹ́ nígbà tí Ọba Gandhi bá kí mi pé mo kú oríire. Gbangba ni kábíyèsí ti sọ wípé mi ò sọpọ́ọ̀tì àwọn táwọn fi di ọba, pé mi ò dúró ti àwọn, mo tako àwọn. Mo sì sọ bẹ́ẹ̀ fún kábíyèsí pé òótọ́ lẹ sọ, mi ò sọpọ́ọ̀tì yín lóòótọ́. Ṣùgbọ́n tí mo rí lélẹ̀ mo padà gbọ́ kábíyèsí wípé àwọn kan wá bá yín wípé dọ́kúmẹ́ǹtì tí mo fi hàn yín wọ́n láwọn ni àwọn fọ́ọ̀jì ẹ̀. Kábíyèsí Ọba Gandhi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta. Bóyá torí pé ẹ kì í ṣe mùsùlùmí ẹ lè má mọ̀ ẹn bá wa ṣe máa ń ṣe àwọn ipò wa nínú ẹ̀sìn. Ẹ̀yin náà mọ̀ tún mọ̀ GO, ẹ mọ̀ general overseer, ẹ mọ̀ àwọn parish pastors, ẹ mọ̀ àwọn area pastors, ẹ dẹ̀ mọ̀ ìtumọ̀ district pastors. Gbogbo ẹ̀ ló yé yín dáadáa. Báwo ni àti area pastor àti district pastor àti parish pastor ìmọ̀ wo ni wọ́n lè ní, ipò wo ni wọ́n lè dé tí wọ́n fi máa ju general overseer lọ? Bẹ́ẹ̀ bá gbàgbé l'Amẹ́ríkà tẹ́yìn náà ti wá, bí ìjọ yín ṣe kún tó bẹ́ẹ̀ ṣe làmìlaka tó, ẹ mọ̀ pé ẹ̀ tó yí míì di pastor Adébóyè lójí ẹ kúnlẹ̀ sọ́dọ̀ ẹ̀ tadétadé nígbà tẹ́ ẹ di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ibi tí à ń lọ lónìí, mo fẹ́ bá àwọn méjì sọ̀rọ̀ lónìí. Mo ti sọ fún wa pé útúbà wa nínú Ramadan yìí Ramadan lecture ni. A ṣe kan níjẹ̀jọ́, a fẹ́ ṣe kan lónìí. Ṣùgbọ́n kí n tó sọ bí méjèèjì tí mo fẹ́ kọnu ọ̀rọ̀ sílẹ̀ ní fún wa, mo kọ́kọ́ fẹ́ bẹ̀ wá tí útúbà yìí bá ń lọ, mi ì fẹ́ kẹ́nìkan kan sọ̀rọ̀, mi ì fẹ́ kẹ́nìkan ṣe ṣéwù, mi ì sì fẹ́ kẹ́nìkan kan ká ṣe awẹ́wà, torí pé ọ̀rọ̀ gidi la fẹ́ bára wa sọ. Ipò tí Islam wà l'Ógbómọ̀ṣọ́ lónìí, ipò tó yẹ kó máa pa gbogbo ẹni tí ó bá ní ọpọlọ lẹ́kún ni. Gbogbo ẹni ọ̀rọ̀ bá yé, èèyàn gbọ́dọ̀ máa dunnú pẹ̀lú bí nǹkan ṣe rí. Torí pé ẹ rí i pé ẹ̀sìn wa ẹ̀sìn tó dáa ni, ẹ̀sìn àlàáfíà ni, ẹ̀sìn ẹ̀kọ́ ni, ẹ̀sìn ìmọ̀, ẹ̀sìn òye ni. Ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn àlàáfíà tó wá dàbí ìgbà táwa tá a wà ń bẹ̀ tá ìṣẹ́ ní àlàáfíà, ó pè fún ká ro àròjinlẹ̀, ó sì pè fún ká pera wa lákìísí. Òun ni mo ṣe fẹ́ kọnu ọ̀rọ̀ síbi méjì lónìí. Alákọ̀ọ́kọ́, mo fẹ́ bá Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀, Ọba Gandhi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta. Mo sì fẹ́ bá àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀, pàtàkì jùlọ àwa tá a kọ̀ tá a gbà fẹ́ni tọ́lọ́run fi ṣaṣáájú wa. Ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ, màá kọ́kọ́ kí àyà kan kí n tó bá kábíyèsí sọ̀rọ̀. Màá sì sọ ìdí tí mo fi gbé ọ̀rọ̀ wọn wá sí gbangba láti sọ. Ọlọ́run ní wa in ta'ifatani minal mu'minina iqtatalu fa aslihu baynahuma fa in baghat ihdahuma 'ala al-ukhra faqatilu allati tabghi hatta tafi'a ila amri Allah fa in fa'at fa aslihu baynahuma bil 'adli wa aqsitu
inna Allaha yuhibbul muqsitin innamal mu'minuna ikhwa fa aslihu bayna akhwaykum wattaqullaha la'allakum turhamun. Lábẹ́ àyà yìí ní àgbọ́yé ẹ̀ wọ́n sì ń bọ̀ wá sọ àgbọ́yé ẹ̀ fún wa dáadáa. Ṣùgbọ́n nítorí pé kábíyèsí wa wọn yìí ṣe mùsùlùmí wọn sì mọ kíw. Ibi àgbọ́yé ibẹ̀ kọ́ ni mò ń lọ́nú ọ̀rọ̀ tiwọn àwa la ní àgbọ́yé yẹn. Ṣùgbọ́n mo fẹ́ gbẹ́sẹ̀ lórí àyà yẹn láti bá kábíyèsí sọ̀rọ̀. Ẹ wàá wò pé ìmáàmù ò ṣe wá lè bá kábíyèsí sọ̀rọ̀ ní kọ̀rọ̀ tí ìmáàmù fi ń bá kábíyèsí sọ̀rọ̀ ní gbangba. Àkọ́kọ́ Ọba Gandhi Olaoye mo bẹ̀ yín ẹ má bínú pé gbangba ni mo ti fẹ́ bá yín sọ ọ̀rọ̀ yìí. Kí sì ló fà á? Òun ni wípé mo ń pe nọ́mbà yín kò lọ, mo pè yín ní direct call kò lọ, mo pè yín ní WhatsApp call kò lọ. Ó wá dàbí ìgbà tó ṣe pé ẹ ti blọọkù line mi, ṣùgbọ́n èmi gbà pé ẹ blọọkì ẹ nẹ́tíwọ̀kì ni ọ̀dà. Òun ni mo fi wò pé ìgbà tí mi ò rí yín bá sọ̀rọ̀ directly kí n bá yín sọ̀rọ̀ indirectly. Ẹlẹ́ẹ̀kejì, àwọn tí mo lè rán sí yín mo rán wọn sí yín pẹ̀lú pé wọ́n tán bá jíṣẹ́ fún yín ẹ pè mí, ṣùgbọ́n mo rí pé ẹ pè mí. Ìgbà tí mo tún gba PhD mo wò pé lẹ́tọ̀ọ́ kí n lọ sọ fún ọba ìlú mi pé Ọlọ́run tún ṣoore fún wa torí pé oore tí ọmọ ìlú kan bá ṣe ọba ìlú ló ṣe. Mo gbìyànjú láti wádọ̀ yín ẹ̀sìn lé, mo wá retí kọ́ọ̀lù yín mi ò rí. Mo wá pe ẹni tó sọ fún wa pé òun ni chief press secretary yín, ìyẹn Reverend Peter Ọlálẹ́yẹ. Mo pè é, mo sọ fún un kó dàbí pé ẹ ti tẹ bọ́tì nǹkan mistakenly lórí fóònù yín tí ò jẹ́ kí nọ́mbà mi lọ mọ́, torí mo pé ẹ lè mọ̀ blọ́ọ̀kì nọ́mbà mi. Mo mọ̀ pé by mistake lẹ fi tẹ bọ́tì yẹn. Mo wá sọ fún Reverend pé kó bá ń sọ fún yín pé mo gba PhD o, kẹ́ ẹ lè pè mí kẹ́ ẹ bá mi yọ̀. Ṣùgbọ́n mo rí pé ẹ pè mí títí dìsìn. Ọ̀pọ̀lọpọ̀ wá rò pé bóyá inú yín kì í dùn sí nǹkan rí ni. Èmi wá sọ pé rárá, inú yín máa dùn sí nǹkan rí. Network ni ò true. Ó yẹ kí n ti kọ appreciation láti kí ọ̀pọ̀lọpọ̀, láti dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n bá mi dúpẹ́. Ṣùgbọ́n tí ò jẹ́ kí n kọ́ ni pé mi ò mọ bí mo ṣe fẹ́ kí àwọn ọba ìlú míì tí wọ́n pè mí, àwọn ọba ìlú ńláńlá nílẹ̀ Yorùbá, àwọn ọba ìlú ńláńlá nílẹ̀ Haúsá tí wọ́n pè mí láti bá mi dúpẹ́. Báwo ni màá ṣe kọ orúkọ wọn tí mi ò ní kọ ọba ìlú mi síbẹ̀? Torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tí mi ò tí ì dúpẹ́ lọ́dọ̀ yín, mò ń bọ̀ wá dúpẹ́ nígbà tí ọba Gandhi bá kí mi pé mo kú oríire. Torí bẹ́ẹ̀ ni mo fi fẹ́ sọ ní gbangba nígbà tí mi ò rí yín bá sọ̀rọ̀ ń kọ̀rọ̀. Ọlọ́run kó má ṣe bá wa dúró tì í. Kábíyèsí sì mọ̀ mí mọ́ kíní kan dáadáa. Kí ni kábíyèsí mọ̀ mí mọ̀? Kábíyèsí mọ̀ pé mi kì í parọ́. Wọ́n mọ̀ bẹ́ẹ̀ dáadáa. Wọ́n dẹ̀ mọ̀ pé mi kì í bẹ̀rù láti sọ òdodo. Àwọn náà mọ̀ pé kódà kí n wà níwájú àwọn mi ní parọ́ bó ṣe wù kéèyàn tó. Má wí báyìí mọ́ lè yan ọ́ yàwí fún mi. Kò ní sọ pé ẹni tí mo wí nkè má wí, ẹni tí kọ́kọ́ wí tán kó tó ní mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ń jọ mi. Ẹni tí kábíyèsí ó fi mọ̀ lélẹ́yìí. Gbangba ni kábíyèsí ti sọ wípé mi ò sọpọ́ọ̀tì àwọn táwọn fi di ọba, pé mi ò dúró ti àwọn, mo tako àwọn. Mo sì sọ bẹ́ẹ̀ fún kábíyèsí pé òótọ́ lẹ sọ, mi ò sọpọ́ọ̀tì yín lóòótọ́. Ìyẹn náà ó jẹ́ kí kábíyèsí mọ̀ pé mi kì í parọ́. Tó bá ṣe pẹ́lú mi ni yọ́ ọmọ ọ̀rá bàbá ni pé tọ́ba tíyín la ṣe. Yọ́ a máa fi Kùránì búra, kódà yọ́ ọmọ sọ bí tó ti lọ sa Kùránì láì mọye ìgbà nítorí tiwọn láì ṣe bẹ́ẹ̀. Èmi kì í parọ́. Mo sọ fún kábíyèsí njọ́ náà pé kò sí bí mo ṣe fẹ́ support yín. Bẹ́ẹ̀ bá wò dáadáa, ẹ̀yin bíi 23 lẹ contest. Nínú ẹ̀yin 23, méjì péré la lè nà kásí tó jẹ́ Kristẹni nínú yín. Gbogbo àwọn bíi 21 Mùsùlùmí ni wọ́n. Èmi ni ìmáàmù gbogbo àwọn 21 yẹn. Báwo lẹ ṣe wá rò pé màá fi èèyàn 21 tí wọ́n jẹ́ Mùsùlùmí lẹ̀ tó sì jẹ́ mi ni gbogbo wọn ń sáré wá bá pé ìmáàmù bò láti ṣe kí n wá support ẹ̀yin tẹ́ jẹ́ Christian kò ṣeé ṣe. Pàtàkì jùlọ ẹ̀yin tó wá jẹ́ pastor mi lè support yín náà. Kábíyèsí ẹ̀yin náà mọ̀ pé mo ṣe sọ fún yín jọ́ náà lélẹ́yìí pé mi ò parọ́. Nígbà tẹ́ sì fẹ́ fún mi lésì, ẹ sọ fún mi wípé tó
tó bá jẹ́ yín náà ni gẹ́gẹ́ bí pásítọ̀ èyí tí mo ṣe yẹn lẹ́yìn náà ó ṣe. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n sọ wípé àìsọ̀pọ́ọ̀tì yín tí mi ò sọ̀pọ́ọ̀tì yín yẹn wọ́n àánú tó ń bí yín nú tẹ́ ẹ̀ fi ń ṣe tẹ́ ẹ̀ ń ṣe. ṣùgbọ́n mi sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀, àwọn kan ni wọ́n ń dà yín láàmú. eléyìí ó fi rinlẹ̀ pé kábíyèsí mọ̀ pé èmi kì í parọ́, bọ́rọ̀ bá sì ṣe rí lèmi ò fi sọ èyí tí mo fẹ́ lò ń bẹ̀ ni. kábíyèsí ọlọ́run ó jẹ́ pẹ́ lórí oyè, ọlọ́run ò sì ní dà yín láàmú. ṣe rí tòun ti pé mi ò sọpọ́ọ̀tì yín tẹ́ ẹ fi débẹ̀, ọlọ́run gbé yín débẹ̀. bọ́lọ́run bá sì ti gbìjẹ̀ èèyàn ó ti tán. kí gbogbo ayé parapọ̀ páwọn ó sọ yín di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, bọ́lọ́run ò bá fẹ́ sọ yín dẹ̀ ní dà. bí gbogbo ayé bá sì padà lẹ́yìn yín, bọ́lọ́run bá lẹ́ẹ̀dà ẹ̀dà ibẹ̀ ti dáná. nígbà tẹ́ wá débi tẹ́ ẹ dé yẹn, àwọn èèyàn ò ní ronú bẹ́ẹ̀ ṣe débẹ̀ mọ́. èntẹ́ ń ṣe ń bẹ̀ làwọn èèyàn máa wò, ọlọ́run ọmọ kọ́ yín máa ṣe ẹ̀ ní ṣìṣe. kábíyèsí tẹ́ ẹ bá gbàgbé mo wá dọ̀ yín nígbà tẹ́ ẹ di Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́, tó ń ti pé bẹ́ẹ̀ bá gbàgbé ẹni tí ó kí yín tó tó mi ò sí nínú gbogbo Ògbómọ̀ṣọ́ yìí, tó kí yín ní kọ̀rọ̀ tó kí yín ní gbangba, tí mo sì gbìn ìfẹ́ yín sẹ́mi gbogbo mùsùlùmí, kì í ṣe l'Ógbómọ̀ṣọ́ nìkan àti ní gbogbo àgbáńlá ayé, láti jẹ́ kí gbogbo wa lè sọ́pọ́ọ̀tì yín. ṣùgbọ́n ìntàn rí ò dàbí ìgbà tẹ́ mọ̀túmọ̀ ń tà ṣe. ọlọ́run kó má ṣàbámi dúró tì í. kábíyèsí tẹ́ ẹ̀ bá gbàgbé ńgbà tẹ́ ẹ di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, mo wá bá yín nínú ilé léèmẹ̀kan ẹ̀yìn kan. mo jẹ́ kẹ́ ẹ mọ gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ kẹ́ ẹ tó dé. mo sì ṣàlàyé bí mo ṣe jẹ́ ńlẹ̀ ayélujára fún yín, tẹ́ ẹ̀ bá gbàgbé kábíyèsí. mo wá fún yín láwọn document tó fi rinlẹ̀ pọ́mọlé ayélujára ni mí. kábíyèsí tẹ́ ẹ̀ bá gbàgbé, nígbà tẹ́ ẹ wo gbogbo ẹ lọ wò bọ̀, ẹ sọ pé ẹ gbà pé 98% ọmọlé ayélujára ni mí. ẹ̀yin lẹ fún mi 98%. báwo lẹni tó bá gba distinction lọ́dọ̀ tí yóò tún wá ṣe fẹ́ẹ̀lì tó bá dijọ́ mi. 98% is a lot of mark. kì í ṣe yẹn nìkan o. nígbà ó yá kí n tó dìde ń bẹ̀ ẹni pẹ̀lú àlàyé àti ń tẹ́ rí, ẹ gbà pé ọmọlé ayélujára ni mí 99%. ẹ tún padà sọ fún mi pé ẹ kì í máa ń fún yàn 100 ni o, kó má dàbí pé mo gba gbogbo máàkì tán. ó túmọ̀ sí pé tó bá ṣe pé ẹ máa ń fún yàn 100% lẹ́ẹ̀ bá fún mi. kábíyèsí kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn tèmi àti yín ṣèpàdé tán. ṣùgbọ́n tí mo rí lélẹ́yìí, mo padà gbọ́ kábíyèsí wípé àwọn kan wá bá yín wípé dọ́kúmẹ́ǹtì tí mo fi hàn yín, wọ́n láwọn ni àwọn fọ́ọ̀jì ẹ̀. kábíyèsí Ọba Gandhi Olaoye Yorùbá gẹ́gẹ́ kẹta. ìgbà mo gbọ́ bẹ́ẹ̀, mo gbà pé irọ́ ni àwọn tó ń sọ bẹ́ẹ̀ pamọ́ yẹn nìkan kan ò lè wá bá yín. ṣùgbọ́n ọjọ́ tó dòótọ́ lọ́dọ̀ mi kábíyèsí, mo wá bá yín nínú ilé. ìyálóde ń bẹ ńjọ́ náà tẹ́ ẹ̀ bá gbàgbé kábíyèsí. mo wá sọ fún yín láàfin, mo ní mo gbọ́ pé ẹnìkan sọ pé dọ́kúmẹ́ǹtì tí mo kó wá dọ̀ yín òun lòun bá mi fọ́ọ̀jì ẹ̀. ẹni tí mo retí lọ́dọ̀ yín jọ́ náà ní kẹ́ ẹ sọ pé wọ́n ń parọ́ ni kò rí bẹ́ẹ̀. ẹ ló rí bẹ́ẹ̀ kábíyèsí, ẹ wá náwó ẹni bí ẹni jókòó sí ni. ẹni pààkó yìí wà ń bẹ̀, ẹni jímọ̀kànlá wà ń bẹ̀, ẹ dákọ̀ àwọn míì náà tẹ ẹni wọ́n wà ń bẹ̀ tí mi ò tí ì ṣetán tí ń dákọ̀ wọn ní ìsìn. ìyálóde náà wà lórí ìjókòó ńjọ́ náà. kábíyèsí tẹ́ ẹ bá gbàgbé, mo sọ fún yín pé ẹ ti ẹni yẹn síta kí gbogbo ayé rí, torí pé ọ̀daràn ni. tẹ́ ẹ bá tì í ta, tó bá mi fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì lóòótọ́ kábíyèsí, ẹ ti láǹfààní àti mú ọ̀daràn méjì, torí pé òun tó fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì ọ̀daràn ni. tó bá bẹ́ẹ̀ mi fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì ọ̀daràn lèmi náà. ẹ mú ọ̀daràn méjì ẹ tì í ta. kábíyèsí ẹ wá gbélé ìlágbọ̀yé dáadáa. tẹ́ ẹ bá ti ẹni yẹn síta, ayé àròpẹ́ máa ń tọ́jú àwọn ọ̀daràn sáàfin ni tẹ́ ẹ bá ti síta kábíyèsí. kábíyèsí tẹ́ ẹ bá ti síta, ayé á tún mú ọ̀daràn méjì. wọ́n á sọ pé ẹni tó tọ́jú ọ̀daràn pamọ́, wọ́n á pè lọ́daràn, wọ́n á sì pọ̀ ọ̀daràn lọ́daràn. torí bẹ́ẹ̀ kábíyèsí, ó máa ṣe gbogbo ìlú yìí láǹfààní tẹ́ ẹ bá lè ti ẹni yẹn síta. ẹ ní ṣìṣe kábíyèsí, gbogbo àwọn alámọ̀ràn burúkú ọlọ́run ò ní jẹ́ kí wọ́n súnmọ́ yín, torí pé dọ́kúmẹ́ǹtì tèmi ọ̀ríjìnà ní gbogbo ẹ̀. àwa mọ̀ bóyá PhD tí mo ṣẹ̀ṣẹ̀ gbà náà, bóyá nìyẹn náà ló fọ́ọ̀jì ẹ̀, bóyá mi ò tiẹ̀ gbà ní UI, torí pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń bá yín sọ̀rọ̀ tí wọ́n ń pè mí ní scammer.
ipe gbogbo ntí mo ní mo scam ẹ ni, mi ò ní first degree mo scam ẹ ni, mi ò ní master's degree mo scam ẹ ni, bóyá PhD tí mo ṣe ń ta gbangba. Tí Professor Ibrahim Abdulateef Onírètí láti University of Ilorin tí wọ́n jẹ́ external examiner mi, bóyá ẹ bá mi bóyá àwọn yẹn náà ni wọ́n fọ́ọ̀jì ẹ̀, ó yẹ kí wọ́n lè bọ́ síta kí wọ́n sọ. Bóyá Dr. Suleiman láti European Studies University of Ibadan tó jẹ́ internal external examiner mi tí mo fi paasi tí mo fi gba PhD, bóyá àwọn yẹn náà ni wọ́n bá mi fọ́ọ̀jì ẹ̀. Kò bá dáa púpọ̀ tẹ́ ẹ bá lè tì wọ́n síta Kábíyèsí ká lè lálàáfíà l'Ógbòmọ̀ṣọ́, torí pé àìtí àwọn kírímínà yìí síta Kábíyèsí ni ò jẹ́ kọ́kàn wa balẹ̀ tí ìlú òfin nísinmi. Ọlọ́run kó má ṣe àdúró tiwa. Lẹ́yìn yẹn Kábíyèsí Ọba Gandhi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta, mo ṣe tótó yín torí pé arọ́ba fi lọ́ọ́ bá a pa. Ọlọ́run kó má ṣe àbámi dúró tì yẹn ní ṣíṣe. Kábíyèsí bóyá torí pé ẹ kì í ṣe mùsùlùmí ẹ lè má mọ̀ ẹn báwa ṣe máa ń ṣe àwọn ipò wa nínú ẹ̀sìn, ẹ lè má mọ̀, ṣùgbọ́n màá fi jọ ń tẹ́ ẹ mọ̀ dáadáa. Ẹ̀yin náà mọ̀ tún mọ̀ GO, ẹ mọ̀ general overseer, ẹ mọ̀ àwọn parish pastors, ẹ mọ̀ àwọn area pastors, ẹ dẹ̀ mọ̀ ìtumọ̀ district pastors. Gbogbo ẹ̀ ló yé yín dáadáa. Báwo ni àti area pastor àti district pastor àti parish pastor ìmọ̀ wo ni wọ́n lè ní, ipò wo ni wọ́n lè dé tí wọ́n fi máa ju general overseer lọ? Bẹ́ẹ̀ bá gbàgbé l'Amẹ́ríkà tẹ́yìn náà ti wá, bí ìjọ yín ṣe kún tó bẹ́ẹ̀ ṣe làmìlaka tó, ẹ mọ̀ pé ẹ̀ tó yí míì di pastor Adébóyè lójú ẹ kúnlẹ̀ sọ́dọ̀ ẹ̀ tadétadé nígbà tẹ́ ẹ di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Complain kò sì sí ní tí ò já complain, tóra gbà pé ìlànà ẹ̀sìn yín ó sọ pé kẹ́ ẹ kúnlẹ̀ tòun ti adé Ògbómọ̀ṣọ́ lórí fún pastor Enoch Adéjàre Adébóyè. Bínú ẹ wá wò tẹ́yìn bá lè ṣe bẹ́ẹ̀ fún ẹni tó jó lórí ẹ̀sìn yín, àwọn ọmọlẹ́yìn tèmi wá ń rí mi fín. Èmi ni general overseer Islam gbogbo Ògbómọ̀ṣọ́ Kábíyèsí, general overseer Islam gbogbo Ògbómọ̀ṣọ́ èmi ni. Bẹ́ẹ̀ bá ń wá Adébóyè àwọn mùsùlùmí káàkiri l'Ógbómọ̀ṣọ́ tẹ́ ẹ̀ bá rí Kábíyèsí, ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ là ń pè bẹ́ẹ̀. Ṣé rí gbogbo àwọn àfáà tí wọ́n wá wájú yẹn wọ́n dàbí parish pastors. Bó ṣe wù kí ọjọ́ orí wọn tó, wọn ju area pastor lọ. Bó ṣe wù kí ipò wọn tó, wọn ju district pastor lọ lẹ́gbẹ̀ẹ́ general overseer. Torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan nù wọ́n bá wádọ̀ yín tí wọ́n wúwìkúwì, ẹ dá wọn padà sọ́dọ̀ èmi tí mo jọ̀gá wọn. Bí wọn bá gbà mí lọ́gàá yẹn fi wọ́n lẹ̀ ń gbò bá yọ Ọlọ́run dájọ́ láàrin gbogbo wa. Ẹ fi wọ́n lẹ̀ Kábíyèsí kò lè tó bẹ́ẹ̀. Ẹ má dara yín láàmú mọ́. Kábíyèsí ẹ̀yin lè ń dara yín láàmú. Torí pé àwọn ọmọ mi ọ̀dà ẹ jẹ́ ń wí eléyìí fún yín Kábíyèsí. Ẹni tó jẹ́ mufti Oyostate ẹbí léèrè Kábíyèsí ẹbí o wípé mo sọ pé èmi ni mo gba oyè mufti wá s'Ógbómọ̀ṣọ́. Níjọ́ tí wọ́n fẹ́ fún ní appointment letter ọ̀dọ̀ mi ni wọ́n mú wá. Èmi ni mo fún l'appointment letter tí bàbá Imam Ìbàdàn fi ránṣẹ́ sí mi pé gbà, torí pé wọn ò gbọdọ̀ fún láì fún mi torí mi lọ ga rẹ̀. Ẹbí léèrè bàbá ẹ bèrè lọ́wọ́ ẹ̀ bóyá kò kó gbogbo àwọn fámìlì wọn wá nílé òkun mèèbó tí wọ́n fi okùn wọn méjèèjì kúnlẹ̀ lọ́fíìsì mi tí wọ́n kí mi pé mo ṣeun. Ẹbí léèrè bàbá ẹ wá bí léèrè léyìí tí mo wí bóyá nínú yàrá bàbá ìmáàmù ilẹ̀ Ìbàdàn, ẹbí léèrè tí òun wà ń bẹ̀, tèmi wà ń bẹ̀, tí bàbá ìmáàmù ilẹ̀ Ìbàdàn wà ń bẹ̀, tí Bàásùnù wà ń bẹ̀, mọ́gàjì Bàásùnù àti àfáà àgbà ilẹ̀ Ìbàdàn lónìí bàbá wa Bari Adétúnjì tí wọ́n wà ń bẹ̀. Ẹbí léèrè bóyá Bàásùnù ó sọ fún pé báwọn ṣe jẹ́ akóbàtà ìmáàmù ilẹ̀ Ìbàdàn lòun náà gbọ́dọ̀ máa kóbàtà tèmi. Ẹbí léèrè bóyá wọn ò wí fún bẹ́ẹ̀. Ẹ wo kó lè bá yé yín dáadáa, gbogbo ẹni tó jẹ oyè Oyostate pátá tó jọ ọmọ Ògbómọ̀ṣọ́ bó ṣe wù kí wọ́n tó, wọn ò tó mọ́ ọmọ Ògbómọ̀ṣọ́. Ẹ mọ ohun tó jọ ní Kábíyèsí, ó kàn dàbí kí ẹnìkan jẹ mínísítà
tó jẹ́ ọmọ Oyostate kí president wá yàn gẹ́gẹ́ bí minister kí minister yẹn wá sọ pé òun ju governor lọ nítorí ipò ní federal government appointment ṣó jọra wọn sà. Adélabú Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì òun ni minister for energy ọmọ Ìbàdàn ni ṣó gbọ́dọ̀ padà sí Ìbàdàn nísìnyí kó lóun ìṣẹ́gbẹ́ Ṣèyí Mákindé ò ní jẹ́ kó wọ Oyostate yìí mọ́ láíláí kò tó bẹ́ẹ̀. Torí bẹ́ẹ̀ wọ́n lè ní state appointment ilé wọn ti lọ èmi lọ ga gbogbo wọn bí wọn ò bá gbà fún mi ẹ̀yin ẹ má wọrí Kábíyèsí ẹ fi wọn lẹ̀ èmi lọ ga wọn bí wọn ò bá ti gbà ẹ fi wọn lẹ̀ Ọlọ́run ó dájọ́ láàrin wa kò kan ẹ̀yin Kábíyèsí ẹ má jẹ́ wọn dá tiyín sí. Kábíyèsí eléyìí tí mo fẹ́ sọ yìí ó lè fọ́nì sí yín torí páwọn kan wá dọ̀ yín wọ́n sọ pé àwọn ni lídà mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àwọn lọ ga mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹnìkan nù wọ́n pé wọ́n ní ó pèrè ẹ̀ ní ààrẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹnìkan pèrè ẹ̀ ní Báṣọ̀run mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹnìkan pèrè ẹ̀ láṣojú mùsùlùmí Ògbómọ̀ṣọ́. Kábíyèsí ṣé bó ṣe lè wù kó yé èèyàn tó níwájú pásítọ̀ Adébóyè ṣó lè dọ̀gá pásítọ̀ Adébóyè. Díkìn ẹ ṣáà ní díkìn ẹlẹ́dà àti díkìn àtẹ́dà àti gbogbo wọn ṣé wọ́n tó pásítọ̀ Adébóyè tí wọn ò bá tó kí ààrẹ dàgbà jù bá yẹn lọ nílọ́po méjì kí Báṣọ̀run jù bẹ́ẹ̀ yẹn lọ káṣojú jù bẹ́ẹ̀ lọ àti gbogbo àwọn tó kù tí wọ́n ń kóra wọn wá dọ̀ yín èyí tí ò bá gbà kó tò sẹ́yìn mi dáadáa nù wọn ò ní nírun torí mi lọ ga wọn. mo rò pé tí ọmọ lẹ́yìn mi ni wọ́n. Kábíyèsí èmi ni number 1 leader of the Muslim community èmi ni number 1 leader tẹ́ ẹ bá ń wá leader Muslim community tí n bá tí ì sí ń bẹ̀ àwọn tó kù ń ṣeré ni èmi lọ ga wọn àtàrẹ o àtàṣojú o ó dé ẹbí ààrẹ léèrè wípé ṣé ààrẹ tó bẹ́ẹ̀ kí wọ́n lọ sọ́dọ̀ bàbá Ìmáàmù Ìbàdàn wípé àwọn ni ọ̀gá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ bí wọ́n bóyá tó bẹ́ẹ̀ wọ́n á láwọn ò lè ṣe bẹ́ẹ̀ àwọn náà ò tó bẹ́ẹ̀ kan ṣe bẹ́ẹ̀ ó dáa. Kábíyèsí ìyẹn lè má clear sí yín dáadáa ẹni tó jẹ́ ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá Edo and Delta bàbá wa Daoud D. Damak ọmọ Ìbàdàn ni wọ́n tó bẹ́ẹ̀ gbangba láti ń wí kán wá sọ pé àwọn ju ìmáàmù ilẹ̀ Ìbàdàn lọ tó ń ti pé gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n jẹ́ lé lórí wọn ò ní ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ Kábíyèsí ọmọlẹ́yìn mi làárẹ̀ Báṣọ̀run àtàṣojú tán bá wá dọ̀ yín ẹ lé wọn dànù wọ́n ń takò ọ̀gá wọn nìyẹn ó kàn dàbí kẹ́nìkan wá dọ̀ yín kó máa takò pásítọ̀ Adébóyè ní ẹ lé dànù èmi la Adébóyè Ògbómọ̀ṣọ́ lórí ìsìláàmù ẹ lé àwọn tí wọ́n ń dà yín láàmú dànù. Kábíyèsí nínú táwọn èèyàn fi ń dà yín láàmú òun ni pé wọ́n ń sọ fún yín pé ọba ló ní mọ́sálásí Ògbómọ̀ṣọ́ nínú tó fi ń dà yín láàmú nìyẹn pé ọba ló ní wọn parọ́ ṣùgbọ́n wọn sọ tó ń jòdòdó fún yín irọ́ tí wọn pa òun ni pé bá a bá rí mọ́sálásí kan ní ìsìn tán wá sọ pé wọ́n ní Èjìdé Central Mosque Bálájí Èjìdé ló kọ́ wọ́n àṣàlẹ̀ Èjìdé ló ní. bàbá rí mọ́sálásí kan tí wọ́n pè ní Alájà Sàáràtù Mosque wọ́n àṣàlẹ̀ Alájà Sàáràtù ló kọ́ àbí kí wọ́n kọ́ ní lórúkọ ẹ̀. Kábíyèsí wọ́n máa ń fi mọ́sálásí tì sọ́dọ̀ ẹni tó kọ́ àbí tó pilẹ̀ kó lè jẹ́ àpọ́nlé fún ẹni yẹn ni kì í ṣe kó jẹ́ personal property ẹ̀. òun ló fà á Bálájí Èjìdé ṣe tó tí wọ́n kọ́ mọ́sálásí yẹn àwọn náà ò gbọ́dọ̀ sọ pé personal property àwọn ni a kàn máa jẹ́ láàdá fún wọn lọ ní láéláé sọ́dákọ̀ járíà ní Muslim community ló ní mọ́sálásí. mọ́sálásí Ògbómọ̀ṣọ́ tá a wà yìí àpọ́nlé ló jẹ́ bí wọ́n fi ń pè ní mọ́sálásí ọba wọn sọ pé property yín ni òun ló fà á ọba kan ò lè pín in lógún toró nǹkan lónìí àìsí ìpín mọ́sálásí lógún wọn yìí pín bẹ́ẹ̀ àpọ́nlé ló jẹ́ fọ́ba ẹ mọ́sálásí Ìlọrin wọn ní mọ́sálásí ọba ni bó ṣe wá jẹ́ mọ́sálásí ọba tó ẹ̀mí àwo ló kúrí tí wọ́n wá pín mọ́sálásí ń pé ẹ pín fáwọn ọmọ ẹ̀ wọn yìí ṣe bẹ́ẹ̀ ó kàn ń jàpọ́nlé fọ́ba ni àpọ́nlé yẹn ni kẹ́ ẹ jí ọmọ ní kì í ṣe pé tí yín pé ẹ fẹ́ take over ownership Muslim community ló ní bẹ́ẹ̀ bá wá sọ pé dandan dẹ́fẹ́ gbà àwọn jọmọ́ tí wọ́n ń kírun yìí wọ́n pọ̀ wọ́n ní gbà kò sì ní dáa kí wọ́n máa yarí mọ́ ọba lọ́wọ́ Ọlọ́run ní jẹ́ ẹ ṣiṣẹ́ Kábíyèsí Ọlọ́run ní jẹ́ ẹ ṣiṣẹ́ ẹ ní ṣiṣẹ́ lágbára Ọlọ́run wala la ilaha illallah. Kábíyèsí àwọn èèyàn ń sọ fún yín pé tọ́ba láṣẹ bẹ́ẹ̀
pàṣẹ kò múlẹ̀ pé ẹni ìmáàmù steps aside wọ́n wá sọ fún yín pàṣẹ yín ò múlẹ̀. Kábíyèsí ó yẹ kẹ́ ẹ sọ fún wọn ńgbà tán sọ fún yín pàṣẹ yín múlẹ̀. Ó yẹ kẹ́ ẹ sọ fún wọn àṣẹ yín múlẹ̀ torí pé ní kété tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ níjọ́ tá a wá sáàfin tó ń ti bá a mọ̀ pé àṣẹ yẹn gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ló ní ṣùgbọ́n àṣẹ yín múlẹ̀ torí pé ilé mi mo lọ́njọ́ náà gbà mo kó láàfin. Ó wá yẹ kẹ́ ẹ sọ fún wọn ìpè ńjọ́ kejì ìjọ yẹn tó jẹ́jọ́ Àlàmísì ó yẹ kẹ́ ẹ sọ fún wọn pé àwọn àgbààgbà mùsùlùmí kan wá bẹ̀yìn ẹ̀ sì gbẹ́bẹ̀. Wọ́n bẹ̀yìn ni fúnra yín náà lẹ sọ pé ó dà o àṣẹ tẹ́ ẹ pa ẹ mú kú o fúnra yín lẹ mú àṣẹ yẹn kú o. Kábíyèsí àṣẹ yín múlẹ̀ bàbá Sàká Balógun wá bẹ̀yìn sẹ́nitọ́ Adéṣeun wá bẹ̀yìn ṣe bẹ́ẹ̀ rántí Kábíyèsí pé ṣé Àlímù náà wà náà tí wọ́n wá bẹ̀yìn ṣe bẹ́ẹ̀ rántí ńjọ́ náà wípé àwọn èèkàn bàbá Sàká Balógun wá bẹ̀yìn wọ́n kúnlẹ̀ wọ́n dọ̀bálẹ̀ wọ́n bẹ̀yìn lẹ́yìn tẹ́ ẹ lẹ́ẹ̀gbẹ̀bẹ̀ lẹ sọ pé kẹ́jẹ́ kí mọ̀ọ́mọ̀ máa báṣẹ ẹ lọ kì í ṣe pàṣẹ yín ò múlẹ̀ àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ fún yín ẹ sọ pé ẹ gbẹ̀bẹ̀ ni wọ́n bẹ̀yìn torí ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń sọ pàṣẹ yín ò múlẹ̀ àṣẹ yín ò múlẹ̀ tẹ́yìn náà fi ń sọ bẹ́ẹ̀ pé wọ́n lẹ́ pàṣẹ kò múlẹ̀ rárá ẹ sọ pé ẹ gbẹ̀bẹ̀ ni ǹdẹ́ ẹ sì ṣe ni. Kábíyèsí ẹ ṣe dáadáa púpọ̀ ẹ ṣe dáadáa torí pé Ànábì ní láìsà shadidu bis-sur'a innama shadid man ghalaba nafsahu indal ghadab. Kábíyèsí ẹ ṣe dáadáa kì í ṣe alágbára lẹni tó sọ pé kí lè mọ́mọ́ máa lọ alágbára bẹ́ẹ̀ yẹn kọ́ lẹ́fẹ́ fi ṣú agbára yín èyí tá a gbà pé lágbára ni pé ńgbà tán bẹ̀ yín ẹgbẹ̀bẹ̀ alágbára ni máa ṣe bẹ́ẹ̀ alágbára ni máa ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ Kábíyèsí lórúkọ gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mo kí yín pé ẹ ṣeun pa bẹ̀ yín ẹgbẹ̀bẹ̀ níjọ́ tẹ́nìkan bá tún sọ pàṣẹ yín wọlé ẹ fún lépè ẹ sọ pé bóyá kò mọ̀ wọ́n bẹ̀ yín ni ẹ̀yin kì í sì ṣe ẹni téèyàn máa bẹ̀ tí yé gbọ́ torí pé àwọn ọ̀ràn bàbá yín náà tí wọ́n bá bẹ̀ wọ́n á máa gbọ́ Ọlọ́run kọ́ máa ṣàbáwá dúró tì í Kábíyèsí Ọlọ́run ò ní jẹ́ ẹ ṣiṣẹ́ nínú tí kálukú fi ń da ọba láàmú òun ni wípé ìmáàmù gbé Ṣọ̀ún lọ ilé ẹjọ́ nínú tó fi ń dà yín láàmú nìyẹn ó wá yẹ kẹ́ ẹ sọ fún wọn Kábíyèsí pé ìmáàmù ò lè gbé Ṣọ̀ún lọ ilé ẹjọ́ báwo ni ìmáàmù ó ṣe á gbé Ṣọ̀ún lọ ilé ẹjọ́ ó yẹ kẹ́ ẹ sọ fún wọn pé tó àlàáfíà la wá débẹ̀ torí ipá àfẹ́kógún ṣẹlẹ̀ ń lù ú láfi rìn bẹ́ẹ̀ Kábíyèsí bẹ́yìn náà mọ̀ wípé irú ẹ̀sùn tí wọ́n fi ń kàn mí àwọn kan náà fi kàn yín nu fámìlì yín nígbà tí wàhálà dẹ̀ fẹ́ dé wọn ò wá sáàfin kan tilẹ̀kùn àfin wọn ò lé yín bọ̀tà láàfin wọn ò sọ pé kẹ́ ẹ máa lọ wọ́n wà civilized wọ́n lajú kí ni wọ́n ṣe wọ́n lọ kóòtù Kábíyèsí wọ́n lọ kóòtù òun ni ò jẹ́ ó di wàhálà nígbà táwọn fámìlì yín lọ kóòtù ààrẹ nìkan kan l'Ógbómọ̀ṣọ́ yìí tó wá dúró lẹ́yìn fámìlì yín tó sọ pé ẹ gbọ́dọ̀ wọn àwọn fámìlì yín ò gbọ́dọ̀ gbà wọn ṣe bẹ́ẹ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ ni wàhálà ó ti ṣẹlẹ̀ ń lù á fi ẹ̀yìn àtàwọn fámìlì yín lẹ̀ Kábíyèsí wọn wá sọ pé àìtí kóòtù dé káṣọ rẹ ṣé tẹ ẹ bá darí kóòtù àtàwọn fámìlì yín ṣé ẹ máa bá àwọn fámìlì yín jà ní Kábíyèsí ẹ lè máa bá àwọn fámìlì yín jà lọ láéláé kò ṣeé ṣe bẹ́ẹ̀ bá lọ kóòtù tẹ́ ẹ dé ẹ padà parí ọmọ bàbá kan náà ní ẹ mọ̀ ṣe yọ̀tọ̀ mínú lé òwe tí ọ̀dà ni àìtí kóòtù dé aṣọ rẹ̀ ẹ̀yin sì lajú Kábíyèsí torí ẹ mọ̀ pé wọ́n máa ń fi kóòtù yanjú nǹkan l'Amẹ́ríkà tẹ́ ẹ ti wá nígbà tí a bá fẹ́ gbà fúnra wa mọ́ Kábíyèsí Ọlọ́run ní jẹ́ ẹ ṣiṣẹ́ ọ̀nà àlàáfíà la wá débẹ̀ Kábíyèsí dá ẹ bá gbàgbé ẹ rí i pé kóòtù kan nullify process tó sọ yín di Kábíyèsí ẹ̀yin náà jókòó ńgbà tó ṣe bẹ́ẹ̀ ẹ lọ gba stay of execution ẹ dẹ̀ kọrí sápì kí ló dé tẹ́ ẹ fi ṣe bẹ́ẹ̀ àlàáfíà lẹ́ ń wá ẹ̀fẹ́ kógun ṣẹlẹ̀ ń lù ní kí ló dé tẹ́ ẹ fi ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ kí lè yín bàjẹ́ kí ló dé tẹ́ ẹ fi ṣe bẹ́ẹ̀ ẹ ń protect ọ́fíìsì yín Kábíyèsí ṣé ẹ rí ibi tẹ́mi náà dúró sí ọ́fíìsì mi ni lílọ kóòtù mo lọ protect ọ́fíìsì mi ni ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì lílọ kóòtù tí mo lọ kóòtù mo fi protect Islam Ògbómọ̀ṣọ́ ni torí pé tẹ́ ẹ bá fi sọ pé kí lè mọ́mọ́ máa lọ Islam Ògbómọ̀ṣọ́ á dàrú ẹ̀yin lè rò pé kò ní dàrú bóyá torí pé ẹ̀ kì í ṣe mùsùlùmí Ọlọ́run ti bá wa tó débì kan torí pé kò tó báyìí rí lánàá níbi ó tó dé yìí Kábíyèsí bẹ́ẹ̀ bá gbégbèsè tí ayé ń wò pé ẹ fẹ́ gbé yẹn yóò da Islam wa rú la fi ṣètò yẹn kì í ṣe parí yín fín Ọlọ́run
àwọn kan wá ń sọ pé ìmáàmù lọ́gbẹ́jọ́ kò ń kóòtù lọ́gbẹ́jọ́ kò ń kóòtù. Kábíyèsí ẹ̀yin náà mọ̀ pé ẹ lè sọ fún mi pé lọ́gbẹ́jọ́ kò ń kóòtù. Kábíyèsí gan mọ̀ kí nìdí? Kábíyèsí lajú dáadáa, wọ́n travel káàkiri gbogbo àgbáńlá ayé, wọ́n mọ̀ pé irú ẹjọ́ yẹn tíyàn bá fẹ́ gbé kó ń kóòtù àjọsọyépọ̀ máa wáyé kéèyàn tó ṣe bẹ́ẹ̀. Wọ́n mọ̀ pé èèyàn kàn ní sọ pé lọ gbé pò ká sì lọ gbé. Ọlọ́run kó má ṣe àbáwá dúró ti kábíyèsí. Nínú táwọn èèyàn fi ń da kábíyèsí láàmú, wọ́n máa sọ pé wọ́n ń ṣe ṣéwù. Èmi kọ́ mo ní ẹ máa ṣe ṣéwù. Ẹ ń lérò pé ṣéwù tọ́ sí mi lẹ́ ń ṣe. Mi ní ẹ ṣe ṣéwù. Wọ́n yá yóò lọ́rọ̀ gbọ́. Ẹ máa gbọ́, ẹjọ́ ẹjẹ́ àsinmi ọ̀rọ̀ gidi là ń bára wa sọ. Ẹ̀yin sì kọ́ mò ń bá sọ̀rọ̀ ẹ̀ kàn ń gbọ́ ní kábíyèsí mò ń bá sọ̀rọ̀. Kíṣẹ́ yín mò ń bá sọ̀rọ̀ kí wá ń ti má fi lọ mi ń dá sí. Ẹ máa gbọ́, ẹjẹ́ gbọ́n táwọn wí dáadáa. Ṣé ẹ rí àwọn kan ní ìmáàmù ń ṣe bí ọba, kábíyèsí ẹ gbọ́ dáadáa. Ẹ jẹ́ káwọn tí wọ́n mọ àṣà ilẹ̀ Yorùbá àti ìtàn kí wọ́n sọ fún yín. Tá a bá wà láàfin jọ́ mi, àwọn onílù máa ń lùlù kábíyèsí tí ń bá dáàfin. Nínú ìlù tí wọ́n máa ń lù, ó yẹ káwọn bàbá rẹ̀ àgò tẹ́ ẹ máa gbọ́rọ̀ sí lẹ́nu lè sọ fún yín pé wọ́n máa ń sọ pé dìndíndíndíndíndín. Ìtumọ̀ ẹ̀ ní pé lè mọ́mù ọba àmọ́lé dìndíndíndíndíndín. Wọ́n á máa lùlù yẹn tí ń bá dáàfin. Wọ́n á sọ pé mi lọ ọba Ògbómọ̀ṣọ́, ọba àmọ́lé nìyẹn ni pé ọba àwọn mùsùlùmí. Kábíyèsí ẹ̀yin lọ́ba lórí gbogbo àwa tá à ń bẹ l'Ógbómọ̀ṣọ́, ìmáàmù lọ́ba àwọn mùsùlùmí. Bí n bá ṣe bí ọba ni mí, ṣùgbọ́n ọba mi ò tó ti yín, àwọn mùsùlùmí nìkan mo jọba fún. Ọba ti yín ọ̀padà gba ìdọ̀bálẹ̀ gbogbo àwa tá à ń jọba lábẹ́ ẹ̀yin. Ẹ̀yin ò lè, ẹnìkan kan ò lè gba dọ̀bálẹ̀ ti yín àfi tẹ́yìn ọba dọ̀bálẹ̀ fọlọ́hun. Torí bẹ́ẹ̀ ọba ni lèmọ́mù náà ṣe gbọ́ ni wọ́n fi máa lù láàfin pé dìndíndíndíndíndín lèmọ́mù ọba àmọ́lé. Ọlọ́run má ṣe bá wa dúró ti kábíyèsí. Ọlọ́run jẹ́ ó dáa fún àwọn onílù ààfin tí wọ́n máa lù bẹ́ẹ̀. Wala ilaha illallah. Kábíyèsí ẹgbà kéésì dáadáa. Ọlọ́run sọ fún wa nínú Kùránì wa, ẹ máa gbọ́ kábíyèsí o. Ọlọ́run ní walan tarda ankal yahudu walan nasara hatta tattabi'a millatahum. Kùránì wa sọ pé Christian tẹ̀yìn jẹ́ àti Júù, ẹ máa gbọ́ kábíyèsí o, wípé gbogbo ọ̀nà ni àwa mùsùlùmí lẹ́yìn fi gbà tiwa. Kùránì wa sọ bẹ́ẹ̀ fún wa. Ṣùgbọ́n jọ́tẹ̀ ẹ di kábíyèsí, ẹ sọ fún wa pé ẹ ṣẹ̀sìn kankan, ẹ ṣe kìrìsìtẹ́nì, ẹ ṣe mùsùlùmí, ẹ ṣe nǹkan kan, ọba gbogbo wa lẹ jẹ́. Ṣùgbọ́n àwọn kan wá ń sọ pé, tẹ́mi sì sọ pé kò jẹ́ rí bẹ́ẹ̀. Wọ́n lẹ mọ̀ọ́mọ̀ ni nítorí pé bẹ́sìn wa ṣe ń lọ síwájú pé kò tẹ́yìn lọ́rùn, torí pé wọ́n sọ pé nítorí pé pásítọ̀ ní tẹ́lẹ̀ ẹ fẹ́ dojú ẹ̀sìn wa bolẹ̀ torí pé bó ṣe ń ga sókè tẹ́ lọ́rùn. Mo bá wọn fà á, mo ní kò rí bẹ́ẹ̀. Kábíyèsí ò lè ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n kábíyèsí mo bẹ̀ yín, ẹ má jẹ́ orí bẹ́ẹ̀, ẹ sì má jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fẹ́ kó sí yín lẹ́mìí. Ẹ ní ṣìṣe kábíyèsí, torí pé táwọn èèyàn bá fura mọ́ bẹ́ẹ̀, wọ́n á máa wò pé abẹ́ ẹ fẹ́ dẹ̀sìn, ẹ fẹ́ dojú ẹ̀sìn wa bolẹ̀ lóòótọ́ ni. Wọ́n á dẹ̀ fẹ́ máa bá yín jà. Àwa ò sì lè afford láti báṣọ wọn Ògbómọ̀ṣọ́ jà. Ọlọ́run ò ní jẹ́ ẹ ṣiṣẹ́ láíláí. Wala la ilaha illallah. Kábíyèsí ṣe é rí kẹ́ ẹ sọ pé kí wọ́n lọ ti mọ́sálásí, kò sáǹfààní kankan tẹ́ ẹ fẹ́ rí ń bẹ. Ẹ gbọ́ kábíyèsí dáadáa, kí lẹ fẹ́ rí ń bẹ ní ìsìn. Ẹ wà wá tá à ń kírun yìí, kẹ wá ní ká mọ́ kírun mọ́. Lóòótọ́ ẹ sọ kinní kan, ikú bàbá kírun bí, ṣé kò síbòmí tá a ti lè kírun ni? Kábíyèsí ibòmí wà tá a ti lè kírun tá a bá kí n bí, ṣùgbọ́n kí ló dé tá a fi ní kí n bí? Ṣá ń lura wa ni? À lura wa. Ṣé coronavirus wà ni? Kò sí. Kí ni oníjà wa mọ́sálásí? Kò sí. Kábíyèsí ẹ jọ̀ọ́. Torí ẹ̀ kábíyèsí abẹ́yìn ẹ mọ̀ ni wọ́n ti mọ́sálásí. Kábíyèsí ààrẹ mùsùlùmí kò tó bẹ́ẹ̀. Ṣé àmọ̀ pé mo sọ yẹn, ṣé àmọ̀ pé mi lẹ́yìn ò tó bẹ́ẹ̀ sà? Mi lẹ́yìn tó bẹ́ẹ̀. Ààrẹ mùsùlùmí èmi ń bá bá rẹ̀
torí gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí bọ́jọ́ orí mi ṣe kéré tó yìí èmi ni bàbá wọn Ọlọ́run ló sì yàn mí. Alhaji Gani Owódùn ní kò tó bẹ́ẹ̀ kó ní kí wọ́n lọ ti mọ́sálásí ọ̀gọ́ òun torí mi lọ ga rẹ̀ bó ní ó ṣe àsọ bẹ́ẹ̀ ó kàn dàbí kí ààrẹ mùsùlùmí Ìbàdàn wa sọ pé kán lọ ti mọ́sálásí ọjà bá ààrẹ ò tó bẹ́ẹ̀ Kábíyèsí ṣe é ti gbọ́ ẹ̀yin ò mọ̀ pé wọn ò tó bẹ́ẹ̀ ni bóyá torí pé ẹrù pọ̀ ga ni wọ́n ń torí pé wọ́n ń jẹ́ ààrẹ. Kábíyèsí sà ceremonial office ni wọ́n hold ó kàn dàbí kí wọ́n fún yàn ní honorary PhD ni ṣe mọ̀ pé wọ́n mọ̀ pé òun náà ń dókítà ṣùgbọ́n ṣé dókítà wá níbí ìta wá òun kọ́ honorary lóye wọn kò nítumọ̀ kankan tó jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá wá pàtàkì oyè yẹn yọ pàtàkì á sì nítumọ̀ láwùjọ bí wọ́n bá yẹpẹrẹ bí wọ́n ṣe ń yẹpẹrẹ ara wọn yìí wọ́n lè má padà nítumọ̀ mọ́ ńgbà tọrọ ìbátan. Kábíyèsí ẹ gbọ́ bẹ́ẹ̀ lágbọ́yé dáadáa Ọlọ́run ò ní dà yín láàmú Kábíyèsí Ọlọ́run sì jẹ́ ẹ ṣe àṣeyọrí wala la ilaha illallah. Kábíyèsí ọ̀rọ̀ kan mo sẹ́ndì ẹ̀ sí tẹ́ ẹ bá gbàgbé mo sọ pé Kábíyèsí mo gbọ́ kinní kan ṣùgbọ́n mi ò rò pé ó lè rí bẹ́ẹ̀ mo wá sẹ́ndì ẹ̀ sí ẹ pè mí mi ìbínú mo tún wá wádọ̀ yín wọ́n á sọ fún yín pé Kábíyèsí ọ̀rọ̀ yìí tí mo sẹ́ndì sí yín mi ò rò pé ó rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹ pé àwọn tó ń sọ bẹ́ẹ̀ kan má wí bẹ́ẹ̀ mọ́ o kí lọ̀rọ̀ náà Taofiki Suberu lọ́ba níkà Kábíyèsí ẹ gbọ́ dáadáa mo mọ̀ ọ́mọ̀ dáko ẹni kẹ́ má bàa wò pé àbí ta ni ṣe rí èmi ò sì dáko ẹ̀ rí torí pé ní tí ò bá nítumọ̀ púpọ̀ nù ayé èèyàn ò kí ń fún ní pàtàkì ṣùgbọ́n nítorí pé mo fẹ́ kí Kábíyèsí mọ ẹni tí mò ń sọ Kábíyèsí arákùnrin yìí ó sọ wípé ẹ bá àwọn ṣe àdéhùn kẹ́ ẹ tó dórí oyè pé tẹ́ ẹ bá jọba ẹ bá wọn yọ Imam of Ogbomosho. Kábíyèsí mo sẹ́ndì ẹ̀ sí yín lẹ́yìn yẹn ó nígbà tẹ́ ẹ dọba tán ẹ tún sọ fáwọn pé kẹ́ ẹ jẹ́ káwọn gba ọ̀pá àṣẹ tẹ́ ẹ bá ti gbọ̀ ọ̀pá àṣẹ ẹ yọ Imam of Ogbomosho. Ó sọ bẹ́ẹ̀ Kábíyèsí mo sẹ́ndì ẹ̀ sí yín. Kábíyèsí arákùnrin yìí sọ pé ẹ wá gbọ̀ ọ̀pá àṣẹ tán ẹni ká máa lọ sọ́dọ̀ commissioner of police ká máa lọ ọ̀dọ̀ ọlọ́pàá ò ṣìwò nìyẹn. Kábíyèsí mo sẹ́ndì ẹ̀ sí yín ẹ gbọ́ ṣé lóòótọ́ làdéhùn wà láàrin yẹn Kábíyèsí pé yọ lè mọ́ mú. ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí ẹni yìí fẹ́ kó bá yín ni tó dẹ́mi mọ̀ pé ẹ lè sọ bẹ́ẹ̀ Kábíyèsí àmọ́ ló ń wóróworó. ṣé ẹ kú mọ̀ pé jọ́tán fẹ́ mú ilé ọtí wọ́n ti mú bóyá ń gbà tó yó tán náà ló wí bẹ́ẹ̀ àmọ́. Kábíyèsí bí ọba wa rí bẹ́ẹ̀ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ẹ̀ ládéhùn pẹ̀lẹ́ nìkankan torí pé ìṣesí yín àwọn èèyàn rò pé àdéhùn tẹ ẹ nílẹ̀ fẹ́ pé pẹ̀lú ọkùnrin yẹn wọ́n rò pé ládéhùn pẹ̀lú ẹ̀ lóòótọ́. Kábíyèsí Ọlọ́run ò ní yẹpẹrẹ yín ìtẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìtẹ́ ńlá ni kò gbọ́dọ̀ bàjẹ́ kò bàjẹ́ lánàá lórí àwọn bàbá yín kò bàjẹ́ lórí àwọn bàbá yín kò ní tọwọ́ yín bàjẹ́ lógo Ọlọ́run ìtàn tí yóò da Ọlọ́run ò ní jẹ́ wọ́n sọ ń pa ti yín. Kábíyèsí àwọn kan ń pa ìtàn fún yín Kábíyèsí wípé tẹ̀fsírì táwọn ń ṣe láàfin ọ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní bàbá aláwìyé ló gbé kúrò nídìí àjàgbọ́n tí wọ́n fi gbé wá nu mọ́sálásí bó sì jẹ́ ìṣó ẹran lórí ló ní wọ́n gbé lọ pé àwọn ẹlẹ́ran wọ́n ń ṣe tẹ̀fsírì fún. Bàbá bó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣé báwọn bá bá yín sì ti yọ̀ǹda kan máa wá ṣe nínú mọ́sálásí ẹ̀yin èyí ṣe lé àwọn wọn kú òun bẹ̀. Bàbá ẹ̀ mọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ń rò wọ́n rò pé ẹ mọ̀ fẹ́ pín wá sí méjì kóhun wá má bàa ṣọ̀kan kẹ́ ẹ lè fi da ẹ̀sìn rú nítorí ẹ̀yin tó wà lánìyàn ti yín christianization tèmi sì sọ pé christianization ò sí lẹ́mìí yín. wọ́n rò pé ẹ mọ̀ ni pé nígbà tí n bá dismember wọn tí mo disintegrate wọn tẹnu wọn ò bá kò ẹ̀sìn wọn ò ní lè ní lọ síwájú. àwọn èèyàn rò pé ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń wí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ń disabuse mind wọn pé láyé òrùmọ̀gẹ́gẹ́ ò jẹ́ ṣe bẹ́ẹ̀
torí mo mọ̀ pé ẹ̀ ní fẹ́ kẹ́sìn wa lo ẹ̀yìn torí bẹ́ẹ̀ ṣe fẹ́ kẹ́sìn kìrìsìtẹ́nì lo ẹ̀yìn náà lẹ̀ ní fẹ́ kẹ́sìn Islam lo ẹ̀yìn. Kábíyèsí ṣé ẹ mọ̀ pé wí kíní kan fún mi pé ẹ̀ ní bá wa kírun ẹ̀ ní dé mọ́sálásí kò sí ní tó kàn yín pẹ̀lú ẹ̀sìn wa ẹ̀ kírun ẹ̀ wá mọ́sálásí yes inú wa sì dùn sí torí pé a mọ̀ pé kìrìsìtẹ́nì kílẹ̀ fẹ́ wa mú mọ́sálásí tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́lẹ̀ ní kírun tẹ́lẹ̀ ní wá mọ́sálásí ìfẹ́ ẹ̀sìn wa wo lẹ wá ní tẹ́ ẹ fi ní kọ́ máa wá ṣe tẹ̀síìrì láàfin. Kábíyèsí ẹ jọ̀ọ́ afọlọ́nbẹ̀yìn kò wú àwa kílù yìí dàrú Ọlọ́run ò sì ní jẹ́ ó dàrú mọ́ yín lórí. Kábíyèsí ṣáàrí gbogbo òtàn tí wọ́n ń pa tẹ́ ń gbọ́ wọ̀nyẹn wọn ò nífẹ̀ẹ́ yín o ṣe ẹ̀rọ tí mo lọ́kùnrin lọ́ba ní kẹ̀ẹ̀kan yẹn sọ ṣe àmọ̀ pé tá a bá gbé fún sínú advocate tí wọ́n wá stọ́dì ẹ̀ tá a bá gbé lọ kóòtù ṣó dáa kọkùnrin ìwà implicate yín pò tọ́ ni táwa sì mọ̀ pé rọ́ ló ń pamọ́ yín tọ́ra mọ̀ pé ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá wa dúró tì yín kábíyèsí mo dọ̀rọ̀ yẹn dúró bẹ́ẹ̀ torí pé mo wojú aago ọ̀rọ̀ sì kù tó pọ̀ bíi ẹlẹ́nu hànàhànà ti bí. ṣe é rí gbogbo àwa mùsùlùmí ẹ jẹ́ a gbọ́ dáadáa ẹ gbọ́ ọ̀rọ̀ yìí mi ní padà kẹ́ àyàtà kọ́kọ́ tí mo ní màá sọ̀ túmọ̀ ẹ̀ fún wa ẹ jẹ́ ń fi yẹn lẹ̀ ẹ gbọ́ àdìsí ànábì gbogbo àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mò ń bá wí o àtẹ̀yìn tẹ́ ẹ jókòó láàfin tẹ́ ẹ wà nù mọ́sálásí bá a bá parí Ramadan ẹ yóò tán ṣé àtún ní bẹ̀rẹ̀ jímọ̀ ń bẹ̀ ẹ bẹ̀rẹ̀ jímọ̀ ń bẹ̀ táwọn Christian náà wá débẹ̀ pàwọn náà fẹ́ bẹ̀rẹ̀ tàwọn bíṣọ̀pù tó fẹ́ lò kó fáwọn oníṣẹ̀ṣe náà láàyè mi. ìfẹ́ wo lẹ rò páwọn tó ń jókòó tì í nísìnyí ó dẹ gbélé dáadáa ẹbí bàbá rẹ̀ àgò léèrè tí mo fẹ́ wí. bàbá rẹ̀ àgò pè mí wọ́n fi fídíò kan hàn mí pé ìmọ̀mọ̀ yìí náà gbọ́n tẹ́ kí n mo sì sọ. mo sọ lórí mímbàrí mo ní nínú Kùránì tiwa Ọlọ́run sọ pé àwa mùsùlùmí nìkan láwà àlìjánnà ṣé mo sì sọ tí Kùránì wá sọ nìyẹn Kùránì wá sọ pé yín ò ní wọ̀ kí wá ní problem tèmi pẹ̀lú yẹn ṣé bí wọ́n máa ń sọ ní ṣọ́ọ̀ṣì tiyín náà pé for God so loved the world John 3:16 gbà Olúwa fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún wa pé ẹni tó bá tẹ̀lé kì yóò ṣe kinní kan ṣùgbọ́n ní ìyà ìnípẹ̀kun ebi ìyà ìnípẹ̀kun yẹn náà níjọba ọ̀run tẹ́yìn náà fẹ́ wọ̀ ṣé bẹ́ẹ̀ ní táwa náà ò bá rìn nílànà kìrìsìtẹ́nì àníwọ̀jọba ọ̀run tí wàá ṣe lè máa bí yín nú àkíni tí wàá ń bí yín nú fún bẹ́ẹ̀ náà ń sọ bẹ́ẹ̀ ń ṣọ́ọ̀ṣì yín àmọ́ tó wà nú ẹ̀sìn wa mò ń sọ ẹjọ́ nítorí Ọlọ́run kí ló ń bí bàbá rẹ̀ àgò nù pé mo sọ tó wà nú ẹ̀sìn wa ẹ wá gbọ́ ẹ gbọ́ dáadáa o ẹ wá wo bàbá rẹ̀ àgò yìí tí wọ́n nífẹ̀ẹ́ ẹ̀sìn títí wa tí wọ́n fi hàn mí pé ṣé ní tí mo sọ yìí dáa bàbá rẹ̀ àgọ́ wa ń jókòó sí tẹ̀síìrì ti yín so ìfẹ́ ẹ̀sìn wa náà ní débẹ̀ náà fi ń jókòó tì yín. bàbá rẹ̀ àgọ́ kò ní bàjẹ́ fún yín láéláé ṣùgbọ́n ẹ rántí ẹ̀yin náà bímọ. ẹ wá gbọ́ gbogbo àwa mùsùlùmí ẹ gbọ́ dáadáa ànábì ní ìdàltákọ̀lì mùsùlùmán ẹ máa gbọ́ dáadáa. ìdàltákọ̀lì mùsùlùmán bí sayfihima bí mùsùlùmí méjì bá pàdé ara wọn àwa mùsùlùmí à ń bára wa sọ̀rọ̀ báyìí tí mùsùlùmí méjì bá pàdé ara wọn tí wọ́n yọ dà síra wọn pé màá pa ẹ́ ni tí paako yìí mú dà lọ́wọ́ tó yọ sí lèmọ́mù tí lèmọ́mù náà mú dà lọ́wọ́ tó yọ sí paako yìí ẹgbọ́n tí ànábì sọ falqatil wal maqtul finnar bẹ́ẹ̀ nìkan bá pa ẹnìkejì náà àwọn méjèèjì ni wọ́n wọ̀ náà bí lèmọ́mù bá pa paako yìí àti lèmọ́mù ọ̀ wọ̀ náà bí paako yìí bá pa lèmọ́mù paako yìí àti lèmọ́mù ọ̀ wọ̀ náà torí pé mùsùlùmí jọ ni wọ́n. ẹ wá gbọ́ àwọn sàábé wa ní wọ́n ní hadal qatil fama balul maqtul agbọ́ ti ẹni tó pààyàn ẹni tí wọ́n pa ń kọ́ anabi ní innahu kana harisan qatla sahibihi ẹni tí wọ́n pa náà fẹ́ pa ẹnìkejì ẹ̀ ní ọwọ́ tí ẹ̀ yá jù lọ ni àníyàn àwọn méjèèjì lọ́lọ́run ó fi dà wọ́n ná tó bá dàlí kíámà Ọlọ́run. gbogbo àwa mùsùlùmí ẹ mọ̀jà bára wa jà mọ́ bá
bá a bá fi bára wa jà báyìí tí kálukú wa bọ́ sálìkì àmọ́ ọlọ́run àánú ọlọ́run ní gbogbo wo òfin ní wọná. parako yìí kó àwọn tó kó sáàfin kú òun bẹ̀ àti kìlọ̀ tiwa fún ẹ tó o bá kó wọn kú òun bẹ̀ ìwọ àti wọn nìkan ló kù tẹ́ ẹ wọ̀nà torí ipá wa ti kìlọ̀ fún ẹ báyìí. àrí àgò tó bá jẹ́ yín lẹ gba ọba nímọ̀ràn mi ò lẹ́yìn lẹ gbà wọ́n mọ̀ràn ó bá jẹ́ yín ni lẹ́ni kí wọ́n ṣe bẹ́ẹ̀. àrí àgò ẹ sọ pé nu yín ò gbà nígbà tí bàbá àná ń bẹ láyé láti control Ṣọ̀ún o ẹ sọ bẹ́ẹ̀ o. ìyálòde tó bá jẹ́ yín ni ẹ sọ fún ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹ tó bẹ́ẹ̀ nígbà tí bàbá àná ń bẹ láyé o. ṣé Ajagungbadé ó wà láyé tẹ̀fsírì kan wà máa lọ nínú ààfin kò sẹ́ni tó tó bẹ́ẹ̀. Ọlọ́run o bá wa kẹ́ Ajagungbadé bá wa forí jìn Ajagungbadé Allahumma firi lahu warhamhu wa fihi wa afu anhu wa wasi' madkhalahu wa akrim nuzulahu Allahumma naqihi min adh-dhunub kama yulaqqa thawb al-abyad min ad-danas Allahumma ba'id bayna wa bayna khatayahu kama ba'adta bayna al-mashriq wal-maghrib Allahumma alhiqhu ma'a alladhina an'amta alayhim min an-nabiyyin والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم تجوز عن سيئاته اللهم تجوز عن سيئاته اللهم تجوز عن سيئاته برحمتك يا أرحم الراحمين. bára yìí ò bá ṣe dáadáa mọ́ àrùn àti èrò ọ̀run ọlọ́mọṣẹ́ àdúró ti wà. pákó yìí sùrájù tó kó àwọn mùsùlùmí lọ ààfin nínú àwẹ̀ kó wọn kó mẹ́ kó má bàa rojọ́ níwájú Ọlọ́run. Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ mùsùlùmí àpín sí méjì báyìí kẹ́ ẹ tó dé ẹ má pín wa méjì bá a bá ń jà ẹ lè bá wa dá sí torí pé ẹ ní mọ̀ ń pa ẹ̀sìn wa. Ajagungbadé mùsùlùmí ni wọ́n sì ní mọ̀ ń pa ẹ̀sìn wa. òun ni wọ́n fi láǹfààní àti dá sí. pásítọ̀ rìdíìmù ni yín ẹ̀sìn wa ò yé yín ẹ fi wálẹ̀ bá a bá ń jà ń gbò bá yá parí ẹ̀ láàrin ara wa. ó kàn yín kábíyèsí Ọlọ́run ò ní dà yín láàmú. ẹ wo nǹkan gbogbo ẹ̀yin tẹ́ ń jókòó láàfin ẹ máa bọ̀ mọ́sálásí àlè ẹnì kankan. after all ìkànnù yín wà láàrin wa làdáni lójókòó yìí a mọ̀ pé làdáni ò sí pẹ̀lú wa a mọ̀ ebi làdáni náà máa ń jókòó láàfin níbi tẹ̀fsíìrì ọ̀tẹ̀tẹ̀ dálẹ̀ àmọ́ ebi làdáni lójókòó yìí àtòrí ẹ̀ lé làdáni ṣé bẹ́ẹ̀ yèmí ni làdáni ń dúró sí ti ń ṣe káàmọ̀ ń gbogbo ìgbà ẹ̀rù ẹ̀ ò bà mí kó láburú tó lè ṣe sí mi bó bá sì ní lẹ́mìí yóò fi ṣe rẹ̀ ni. ẹ máa gbọ́ ẹ̀yin náà ẹ máa bọ̀ bẹ́ẹ̀ bá dé lónìí pa kò yí bó dé lónìí ẹnìkan ò ní lé ọ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ ẹ máa bọ̀. Kábíyèsí kò tẹ́ gbogbo mùsùlùmí àgbáyé lọ́rùn pé ẹ pín wa sí méjì torí ẹ̀yin lẹ pín wa méjì bẹ́ẹ̀ bá fún wọn láyè láàfin ni wọn ò ní ṣe bẹ́ẹ̀. Kábíyèsí àtúnwá ń hu nǹkan gbọ́ àlórí bẹ́ẹ̀ o à ń gbọ́ pé wọ́n láwọn náà fẹ́ lọ kí yídì mì kan à ní gbà o. yídì general kí yídì ń bẹ̀ mọ́ yídì òun paanu ibẹ̀ ni gbogbo àwọn mùsùlùmí gbà pàtì máa kírun ẹnìkan kọ́ máa lọ yídì general o. Kábíyèsí ìlú ò ní túmọ̀ yín lórí ẹ sọ fún wọn ta ni ó tiẹ̀ kí nu wọn náà ta ń lè mọ́mù tí ó kì ta wọ́n yàn tí ó kì lọ́ọ́ kí wò bí wọ́n lè mọ́mù Ògbómọ̀ṣọ́ ni bẹ́ẹ̀ mi ni ọmọ ìwọ lọ́ọ́ kì. Kábíyèsí ọjọ́ lọ Kábíyèsí ẹgbọ́n tí mo fẹ́ wí dáadáa Kábíyèsí mo nífẹ̀ẹ́ yín gan ẹ̀yin náà sì mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín mo nífẹ̀ẹ́ yín gan o mo nífẹ̀ẹ́ yín gan o níbi mo nífẹ̀ẹ́ yín dé mo tún ní orin tí mo rọ fún yín tí mò ń dá fi ṣàdúrà fún yín gbà tẹ́ ẹ dé ọba wa tí a wí ọba tí dé ta mo sọ bẹ́ẹ̀ fún rí àfáà mi tó kọ́ mi ń kéwù sọ bẹ́ẹ̀ fún bónílé pọ́n bá lé àníládá
balẹ̀ èjò pọ̀n balẹ̀ àrírọ̀rùn àwa tá ń pọ̀n balẹ̀ ká máa ṣòfò ọmọ. Kábíyèsí ẹ̀ mọ̀ túmọ̀ ẹni ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ mi náà bá ń kọ́ tí mi ò pọ́n yín lé mo fẹ́ ṣòfò ọmọ nìyẹn náà. Ẹ̀ mọ̀ túmọ̀ ẹni kí n wá kọ adúrú orin tó tó bẹ́ẹ̀ yẹn fún yín ẹ̀ mọ̀ pé fẹ́ ni. Kábíyèsí ẹ má jẹ́ kẹ́ni kankan dàárín wa rú mo nífẹ̀ẹ́ yẹn yín náà nífẹ̀ẹ́ mi. Ẹ wo bó ṣe fíìtì yín tó nígbà tẹ ẹ dénjọ́ tẹ ẹ kọ́kọ́ dé tí mo wá bá yín láàfin tá a dúró lẹ́gbẹ̀ẹ́ ara wa. Ẹ lọ wo orí péèjì The Nation gbé síbẹ̀ báyìí ní tán ya fọ́tò èmi àti yín síbẹ̀ ó pọ́n yín lé ẹ wá lé mi kúrò lẹ́gbẹ̀ẹ́ yín ẹ lé a PhD holder kúrò lẹ́gbẹ̀ẹ́ yín ẹ wá gbé ọmọ ẹ̀yìn ọkọ̀ sẹ́gbẹ̀ẹ́ ṣó jọ yín. Kábíyèsí ṣó fíìtì yín kò fíìtì yín kò fíìtì yín. Kábíyèsí mo nífẹ̀ẹ́ kábíyèsí wa gan ṣùgbọ́n kinní kan wà tí mo notice kábíyèsí ẹ̀ ń lo different stroke for different folk kò sí dá. Kí ni ìtumọ̀ ẹ̀? Ẹbí mi léèrè ẹni kí n fún yín nímọ̀ràn lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀. Mo ní kẹ́ ẹ sọ fún wọn àwọn tí wọ́n ń bínú lé wa wípé ẹni tí bàbá yín ti ṣe ó ti ṣe nù ẹ sì ní túṣẹ́ bàbá yín wò. Mo wí bẹ́ẹ̀ fún yín náà ẹ sì lẹ́ẹ̀ ní ṣe ẹ lẹ́ẹ̀ lè ṣe náà mo no problem. Ṣé bí n tẹ́ ẹ lẹ́ẹ̀ ní ṣe lórí ọ̀rọ̀ àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ lórí ìmáàmù lẹ́ṣẹ̀ lórí ọ̀rọ̀ àwọn sẹ́mínárì àtolóṣùpá wọ́n ń jà sílẹ̀ sẹ́mínárì wọ́n kó wádọ̀ yìí. Ṣé bí n tẹ́ ẹ sọ fọlóṣùpá ni pé n táwọn bàbá yín ṣe lẹ́ẹ̀ṣẹ̀ káwọn olóṣùpá lọ sinmi kí sẹ́mínárì máa bá kínní wọn lọ. Ẹ ṣe sọ bẹ́ẹ̀ fáwa ó yẹ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ fáwa náà. Àpẹẹrẹ bẹ́ẹ̀ pọ̀ kábíyèsí tá a lè máa mú wa Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún kábíyèsí. Ní ìparí útúbà alákọ̀ọ́kọ́ torí pé mò ń bọ̀ wá ṣe útúbà ẹlẹ́kejì ṣe rí mo ṣàdúrà mùsùlùmí Ògbómọ̀ṣọ́ Ọlọ́run dàrin wa rú gbogbo tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run bá wa paná ẹ̀. Muslim community Ògbómọ̀ṣọ́ Ọlọ́run jẹ́ ó dàrú wala la ilaha illallah. Àwa bẹ̀lẹ̀ Oba Gandhi Olaoye orúmọ gẹ́gẹ́ kẹta Ọlọ́run má bà tiwọn náà jẹ́ Ọlọ́run má ṣàbà wa dúró tiwọn wala la hawla wala quwwata aqulu qawli hadha astaghfirullah li wa lakum.